ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹ wo ẹ jẹ́ ká farabalẹ̀ ṣe rí fídíò sẹ́ẹ̀ wò lọ yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí gbogbo bó ṣe ń lọ pátápátá ẹ ti mọ̀ wípé táwọn ò bá ti rí báyà wa kì í sọ ètí a bá sọ gan ayẹpa ti ṣe wádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré ìwọ tó bá ti subscribe bóyá subscribe kó lè túbọ̀ máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pátápátá lágbo òṣèré ó yẹ ká sojú abẹ́ǹkó bóyá. wọ́n béèrè ìwé ilé tó lóun kọ́ fún ìyá àbèjì aráyélé wọ́n ló sọ pé òun mọ ibi tó ń jù sí pé kó máa béèrè lọ́wọ́. That is your reply to ìyá àbèjì ọmọ ayéráyélé àti gẹ̀wò whatsapp message tó wọlé. olóòmọ kó má béèrè ìwé ilé lọ́wọ́ ẹ̀ olóòmọ ibi tó jù sí. dẹ́ta òkun wá sọ fún wọn pé kí ni wọ́n ń béèrè ìwé ilé tó ń kọ́ bọ́ọ̀sì mi lè gbé wọlé. Me understand the boss. I can't bring him in. I'm not. Where I go for look at the Ramola. Yes, but what is send request. Sherry, I'm on Nigeria. I'm not to talk for ìdáríjì ẹ̀ṣẹ̀. Ṣé mo pé ọ̀pọ̀lọpọ̀ Nollywood mi. You are welcome àti sọ̀rọ̀. Okay. ọ̀pọ̀lọpọ̀ Nollywood mi wọ́n lágbájá fún bully. I met her when she came to Dublin in 2011. Then I was attending one party when they called me that I should come and interview her. Ó wá launch charity nígbà yẹn. Ìwọ Agbala Gabriel ó fi èrú gba ìbùkún. Though ọmọ ìyá àbèjì, she's a greedy type. Ẹ jẹ́ ká gbọ́rọ̀, má bínú Folúkẹ́. Ọlọ́run á restore gbogbo tó ti bọ́ lọ́wọ́ ẹ̀, Ọlọ́run máa restore ẹ̀ padà lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ kó ṣàlàyé bó ṣe gbowó fún ìyá àbèjì. Ṣé inú àpò ẹ̀ ló gbà sí ni àbí ìyá àbèjì ló kó fún? Over to you Folúkẹ́, you welcome online. Ibi kan kéèyàn lọ títí ní ẹ̀mọ́ bẹ̀rẹ̀. Ẹ kálẹ́ màámi, ẹ kálẹ́ gbogbo ilé. Welcome. I'm happy to be here and màámi ẹ ṣé gan ni màá o. Àgbà yín á túbọ̀ dalẹ̀ o. Ẹ kó àjẹpọ̀. God bless you ma. Actually nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ìyá àbèjì ọmọ Aráyélé mo ti ń tọ́jú wọn tipẹ́tipẹ́ kò dẹ̀ ń ṣàwọn nìkan. Even ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ń tọ́jú wọn mo come online at any point láti wípé kí n wá gbèrè owó lọ́wọ́ anybody. I paid for her rent on 2 consecutive occasions. The first time I paid 2 years rent without requesting from anybody. When she came to me crying and I knew that I could afford it, the first time I think was maybe 400 or 500k. Mo sọ nígbà yẹn kọ́ ni landlord wọ́n disturb wọn. Ìgbà tó tún yá tí mo tún travel out tó tún wá sọ fún mi pé àwọn fẹ́ kúrò nílé ẹ̀yẹn pé landlord yẹn ti fáwọn ní notice to quit. Mo tún sanwó yẹn again. After tí mo sanwó yẹn from my pocket, I didn't collect it from anybody, from my personal pocket. After tí mo sanwó yẹn ni wọ́n kàn déédéé pè mí ní ìpè pàjáwìrì pé ìyá àbèjì ọmọ Aráyélé sick. Mo tún lọ gbé wọn ní inú igbó tó wà mẹ́ àtọ́nà wà mẹ́. Mo lọ gbé wọn, a gbé wọn lọ hospital. We spent another 200 and something. That was about before kó tó di pé wọ́n wá ní melt down. Wọ́n ti ń sick tá ti manage for a while. Tí mo tí lọ bá anybody, tí mo tí come to the social media láti bèrè owó fún wọn. So after that, a tún gbé wọn lọ hospital. Bàtà gbé wọn lọ hospital tí ara wọn tó wà balance there. Mo tún fún wọn ní owó. After that ni èmi wá lọ. Ìgbà tó wá fi sick tó fi di pé sickness yẹn pọ̀ tó fi lọ sórí social media. Ìgbà tó máa lọ sórí social media gan, orí social media mo ti rí mo wá pé ọmọ wọn pé kí ló ní tẹ̀ ṣe sọ fún mi pé màámi sick torí màámi ni máa ń pè wọ́n. Pé kí ló tẹ̀ sọ fún mi pé màámi sick pé bo náà wà wọ́n náà wà ní Mushin. Ni mo fi lọ bá wọn. In between a controversy, I do ask question. Yes ma. Ìgbà tó ń help wọn ṣé màmá ò sick ṣé o mọ̀ pé màmá sick ni tó fi sọ pé màámi sick. Ìgbà gbogbo time gbà yẹn mo kàn máa ń send owó sí ọjọ́ mi 5 ọjọ́ mi 10 ọjọ́ mi 15. Owó sí wọn. Ṣé gbà yẹn wọ́n tí ní stroke ní consent owó. Wọ́n tí ní stroke ìgbà yẹn ti get ẹ̀. Ìgbà tí stroke yẹn wá break wọn down pátápátá tó jẹ́ pé wọ́n wá lọ instead kan wá sọ fún mi ìgbà yẹn mo wá lọ sórí social media mo wá pe sister yẹn kí ló ń tẹ̀sí sọ fún mi pé stroke yìí pọ̀ tó báyìí kí ló ṣẹlẹ̀ at what point did it degenerate to this wọn náà wò fẹ́ máa disturb mo ní ẹ̀ ń disturb mi báwo ṣe bẹ́ẹ̀ mi ni mo gbalé ilé kà yẹn fún wọn pé why didn't you tell me wọ́n ṣáà ní pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ mo ṣáà lọ sọ́dọ̀ àbúrò wọn ní Mushin
Bàtà àdọ́dọ̀ àbúrò wọn yẹn ni mo wá ní okay, we have to solicit for money because I was financially strong then. So now I have to go live the first time. But I go live the first time for her. Everybody supported. One thing I was because of the fact it made me like it, unnecessary scandal and all. I put Iya Bejomara's account in the life in the money that I was collecting for her through Instagram. Account to ọmọ wọn tẹ́ bá pè ọmọ tẹ́ bá béèrè account wọn lówó gbogbo owó wà. We collected almost 10 million from her. A friend of mine gave her Marwa, kẹ̀kẹ́ Marwa. Ṣé ńgbà yẹn ìyá àbèjì ti ní stroke? Bẹ́ẹ̀ ni ìgbà tó ní stroke tá ti gbé wọn lọ hospital tó ti stabilize. Tí mo bá sọ̀rọ̀ yẹn ló ń sanwó yẹn sí according she confirmed it. She confirmed it. Yes ma. Yes ma. I didn't collect any money in my account. So account yẹn ni mo ń gbowó sí. Àwọn ẹlòmíì tó bá wò pé okay Folúkẹ́, we want to donate to your foundation. No máa fún mi ní owó. I was doing it in a way tẹ́ pé àwọn tó fẹ́ fún Ìyá Ìbejì ọmọ aráyé lówó wọ́n fún wọn. Those that felt that okay àwọn pẹ́ contribute to para wọ́n máa fún mi lówó separately. What is para? Apart from owó tó Passion Against Rape and Abuse in Africa Foundation. Okay. Para because so on one launch ní Dublin 2011. So ìgbà tí àwa ṣàgbọ́n yẹn máa ní okay but àwọn èèyàn wá suggest pé okay maybe because she needs a conducive environment okay pé kàn gba ilé sí Ìkòròdú ìgbà tó yẹ pé Ìkòròdú ni most àwọn àgbàlagbà àwọn actors yẹn máa ń wà wípé at least wọ́n máa rí àwọn ẹgbẹ́ wọn máa bá wọn dọ̀wẹ́kẹ́ ṣe kínní pé àá gba ilé síbẹ̀ fún wọn àá dẹ̀ gba shop síbẹ̀ fún wọn. Márúwá tí ọ̀rẹ́ mi yẹn Dr. Báyọ̀dé tí ó fún wọn Tolú fún wọn ní Àkúrẹ́ àwọn náà wọ́n fún ní brand new Márúwá èmi ni mo lọ gba Márúwá yẹn tí mo dẹ̀ gbé tí ìmọ̀ Agbala Gabriel. rárá wọn tí mọ̀ so ìgbà tẹ́gbọ̀n jíjà ń contribute ó wá sọ fún mi ọmọ wọn wá sọ fún mi pé ọ̀rẹ́ àwọn kan sọ pé láti diaspora sọ pé kọ́ lọ bá pásítọ̀ kan Agbala Gabriel mo dẹ̀ ní báwo lẹ ṣe máa lọ bá pásítọ̀ pé is it not the same thing tí a fẹ́ ṣe níbí òun náà lẹ fẹ́ lọ ṣe wọ́n ní Agbala Gabriel sọ pé wọ́n kọ́ lọ kọ́lé sí ọ̀dọ̀ ẹ̀ pé kọ́ lọ kópó òun nílẹ̀ kọ́ máa kọ́lé sí mo á sọ fún wọn lọ́dún náà lọ́hùn mo ní ọkọ̀ fẹ́ lọ kó ìyá ìjìyà ní ibi tẹ́ ń gbé wọn lọ ni. Báwo ni Agbala Gabriel ṣe dé ọ̀dọ̀ wọn? Báwọn ṣe connect? ọ̀nà ọ̀rẹ́ àwọn kan ní diaspora tó send owó sáwọn ló ní pé káwọn lọ bá Agbala Gabriel nílé. Ọmọ wọn ẹ̀dẹ̀ ló lọ bá Agbala Gabriel. But according to ọmọ ẹ̀ ó ní àwọn ní ilẹ̀ kan tó yẹ kí Agbala Gabriel kọ́lé sí Èkó tó insist pé kó máa bọ̀ nínú oko. Bẹ́ẹ̀ ni ó nílẹ̀ sí Atan èmi náà mọ ibi tílẹ̀ náà wà. Gbàtà ń wo option mo náà sọ pé okay bóyá owó díẹ̀ tabari ẹ̀ ká kọ́kọ́ lọ kó owó yẹn díẹ̀ sí ìgbà tó gbalé tán ká kọ́ lọ kó owó ilé yẹn díẹ̀ sí orí ilẹ̀ yẹn because ọwọ́ wọn lówó wà mo kàn ń béèrè lọ́wọ́ ibo lẹ náwó dé ni the money was not with me but I was just monitoring things from the little way I could so that at the end of the day màá lè mọ̀ pé at least àwọn èèyàn tó ń contribute owó kó má dà gbogbo yá. Gbowó through para which is the organization. Why tó fi kúkú máa fi owó yẹn ṣe physiotherapy fún ìyá yẹn nígbà tó ní stroke instead tó fi kó fọ́ mẹ́. Agbé wọn lọ sí hospital physiotherapist wà ń bẹ̀ à ń ra oògùn fún wọn gbogbo ẹ̀ là ń ṣe but because of the fact wípé I was okay ni mo ti wá and I had a lot of mo máa ń wà conservative ní mi partner mi gan òun náà wà ń bẹ̀ bọ́sẹ̀ ìyá ọkọ̀ bọ́ǹbìtà òun náà gbowó táyì gbà ẹ̀ bọ́sẹ̀ máa sọ pé ó yẹ kó lè monitor owó ìdáadáa in fact kí bàbá kí veteran Fádèyí Olóró kó tó kú ìfúnra torí ìgbà tí ọmọ wa sọ pé àbẹ́yàn kówó jẹ èmi ọ̀gbìn mi. wọ́n ní kánàtì náà gbowó fún wọn so the question ó máa lọ sọ́dọ̀ ọmọ ìyá àbèjì ni máa sọ̀rọ̀ lọ. So at the end of the day aṣá gbowó yẹn bá ṣe gbowó yẹn tán owó yẹn was almost about 10 million gbà yẹn. So money whatever it is àwọn èèyàn wọ́n fẹ́ kí ìyá ìwà òkè mo wá bá estate agent kan sọ̀rọ̀ ní Ìkòròdú àgbálẹ̀ fún wọn ní Ìkòròdú àdẹ̀gbà shop
wípé wọ́n máa wà ní shop at least wọ́n máa wá nǹkan díẹ̀díẹ̀ tà ọmọ ẹ̀ á dẹ̀ máa ṣe transport á máa ṣe jámàjámà pẹ̀lú márúwá yẹn. láti máa fi fíìdì màmí. bẹ́ẹ̀ ni bí ọ̀rọ̀ Agbala Gabriel ṣe wọlé nìyẹn o ìgbà tọ́rọ̀ Agbala Gabriel wọlé ló bá dẹ̀ wọlé a rí pé lọ́dún náà wọ́n rí dínkù ẹ̀ wọ́n bà foundation wọn pẹ̀ ló lè ná at the end of the day. òun lórun foundation mi òun lórun foundation yẹn mi ò gbọ́dọ̀ pọ̀ ó fẹnu bàjẹ́. òun ló fẹnu bàjẹ́ ó fẹnu ṣátà ẹ̀ because at the end of the day everybody was blaming me on social media. hold on mo miss kọ́ọ̀lù ọmọ ìyá àbèjì yẹn olórí mo ń pè padà. okay ma. Hello, kílẹ̀ tó join live chat. Hello ma. Hello, kílẹ̀ tó join live chat. Bí nẹ́tíwọ́ọ̀kì yẹn ni o, kọ́lọ́ má jẹ́ kéèyàn kó sáárín èṣù ní nẹ́tíwọ́ọ̀kì yẹn. Mo ẹ̀ṣẹ̀ ń rí wọlé mo ṣẹ̀ ń wo lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo ṣẹ̀ ń wo live yẹn ní báyìí. Because mo ti ájú donation yẹn fún ọkọ àwọn single girl. Ó ló máa wá bẹ́ẹ̀ ṣe máa gba ilé tẹ́ ṣe máa kó nínú aginjù tẹ́ wá yẹn. Ìgbéni fẹ́ṣù àti fúnṣẹ́ ọwọ́ ẹ̀. Ìyẹn tẹ́ bá rẹ́dì. Wàtẹ́tọ̀ fi ń rìn dé junction lálẹ́ yìí torí network. Bó ṣe ń pè ẹ́ látọ̀sán yẹn pé kí n ra dátà sí fún ẹ. Dátà wà lórí fóònù mi, network ni, dátà ni. Ṣé o dẹ́yẹ kó tó wà kìíní ṣé o máa gùnkè àbí wàá sọ̀rọ̀ báyẹn? Ṣé báyìí? Ọmọ níbi tí mo jókòó sí yìí sìn mi mọ̀ bóyá tí mo bá tún kúrò bí network máa lọ báyìí sí network wà báyìí. Ṣé ẹ rẹ́dì láti kúrò ní ibi tẹ́ wà àbí ẹ máa manage ibẹ̀ lọ? àti rẹ́dì. Báwo lẹ ṣe ń jẹ tẹ́ ẹ ṣe ń mú torí wọ́n ní wọ́n fún yín lówó lóṣooṣù? Wọ́n fún wa lówó kankan o tí mo bá parọ́ kí àmì òróró orí mi kó gbẹ dànù mi ò parọ́ o ó ní ṣẹ̀dá tiẹ̀ mo ní tèmi nígbà tí wọ́n gbé wa jáde ńgbà yẹn wọ́n gbowó fún wa ní oṣù yẹn then wọ́n fún wa títí di oṣù birthday mọ́mì mi which is March ni wọ́n gbé lélẹ̀ wa lọ́wọ́ wọ́n fún wa ní owó di May after May àárín nǹkan kan mọ́ di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. May last year. Last year go 3 years ago so 3 years ago. Ó tún máa ń wá sọ́dọ̀ yìí pé màmá ẹ̀ máa ti ń rìn. Turn your camera. Kò wá o ìgbà yẹn náà ló ti wá wíwá tó wá last year again ní birthday tí mọ́mì mi ṣe ní 2 years ago òun ló tún wá. Owó tó gbà fún yín gbà yẹn ń kọ́ kòkó fún yín gbà tó gbé yín wáyé pé ẹ ti ń rìn ìyá ti ń rìn. Wọ́n sọ fún wa pé birthday mọ́mì mi tèmi mọ̀ tí wọ́n wá wọ́n dẹ̀ gbà wọ́n fún wa 100,000. Mi mọ̀ bóyá o wà ní òò ní Facebook ní pé ìwọ náà tán kámẹ́rà ẹ̀ hàn. Okay, jẹ́ tán kámẹ́rà náà tán ẹ̀ hàn. Invite for you to turn on the camera èmi náà máa tán tọ̀dọ̀ mi wọ́n ní ìsìn. Torí ó máa ń bínú sí Yorùbá tán kámẹ́rà ọ̀hún. Mo ti tán ẹ̀ hàn. Oh, okay, good girl. Because o ní láti come up because we want to assist you. Ètò ẹ̀ fi ń tọrọ owó kiri pé ẹ̀rù owó jẹun yẹn. Ètò ẹ̀ fi ń sọ pé ẹ̀rí owó jẹun yẹn. We need to sort everything out and move it out. Lára àwọn tó ń tẹ̀lé mi náà, I will ask them. Ẹni tó bá ní ilé tó empty kò ń gbé fún yín because ẹ kàn lọ fi ayé ara yín jìyà. Wà á mọ gbọ́ ipá Agbala Gabriel gan kò sí ní àyíká ilé ìjọsìn yẹn mo ti move kó bẹ́ẹ̀ wá fi yín sílẹ̀ nínú. Wọ́n ti kó kúrò pátápátá àti ilé àti church everything wọ́n ti kó kúrò níbí o. Kò dẹ̀ padà wá wọ́n nígbà tó ti kó lọ. Ìgbà tí wọ́n gbérú mọ̀ ní last year pé mo sí mi kú kò intentionally wá gan ẹnìkan kú ní àdúgbò ń bí báyìí ó wá jẹ́ ara àwọn workers ẹ̀ ní church lọ́pọ̀ ẹ̀ kú so àwọn náà church wọn náà wá bẹ́ẹ̀rì bàbá yẹn ibẹ̀ náà ti wá níbi náà lọ bí ẹ̀dá. Kò lè ṣe nǹkan kan fún yín ẹ rí nígbà tí mo pe superintendent of police kò lè arrest yín kò lè arrest because lórí ẹ̀tọ́ yín tó ń dá fún yín ni ẹ dẹ̀ máa bá wa sọ bẹ́ẹ̀ ṣe rí lẹ́gbà tó fi orúkọ ẹlòmíì sí kò sí nǹkan kan. Okay ma. So ó ní òun fún yín lówó oúnjẹ lóṣooṣù kódà ó lóun ṣiṣẹ́ ọ̀rọ̀ fún ẹ. Ṣí ṣọ́ọ̀pù pé mi ò ṣọ́ọ̀pù tó ṣí fún màmá mineral tó rà síbẹ̀ mineral expire mọ́ bẹ́ẹ̀ nígbà tí kò sẹ́ni tó máa rà á. Nínú igbó. So
mo padà lọ kó fún ẹni tó wọ́n ló tà fáwọn àwọn náà wọ́n introduce ẹni yẹn sí wa pé òun ló bá wa rajà sínú ṣọ́ọ̀pù náà fún lówó wọn ò kówó fún wa. tó bá fẹ́ ṣe nǹkan fún yín kò fún yín ní 2 million àbí kò fún yín 3 million ládùúgbò owó tó fi ìyá àbèjì gbà. kí lẹ wí. kò fún yín níbi 2 million 3 million ládùúgbò owó tó fi ìyá àbèjì gbà. mo fi ọba májẹ̀mú tó pè mí mo fi ṣe ẹ̀rí láti jọ́ta àti débí the highest money tí mo rí gbà lọ́wọ́ Àgbàlá Gabriel rí láyé is 240. 240,000 naira. bẹ́ẹ̀ ni mo fẹ́ bẹ̀rẹ̀ fún ẹ jẹ́ kí n invite ẹ wá sí orí TikTok so wọ́n á tẹ̀lé fún ẹ ní nǹkan níbẹ̀. ó yá mo ti wà ń bẹ̀ báyìí mà. send the request wa send the request jẹ́ kí n pa ilé. mà ó yá mà. ẹ máa gbọ́ nípa ti bàbá Sóyè Bèbè náà. nígbà tí bàbá Sóyè Bèbè kú àwọn ọmọ ẹ̀ wọ́n kó lọ sílé yẹn Démọ́lá lé wọn síta ó lọ fi rẹ́ǹtì fara. wọ́n ti wà ń bẹ̀ pẹ̀lú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti wà ń bẹ̀ pẹ̀lú ẹ̀ so immediately tó ṣe kú báyìí ó kàn lé wọn síta ni. ṣẹ́rí màámi mo sunkún. wọ́n ti ń bá a gbé tẹ́lẹ̀ kí Sóyè Bèbè tó kú. bẹ́ẹ̀ ni wọ́n ti wà pẹ̀lú ẹ̀ so bí Sóyè Bèbè ṣe kú báyìí ó ti another person ti another family tuntun wà nílé yẹn sìn another family tuntun wà mẹ́rin sìn because ṣẹ́rí mo sunkún mo wá pé mo sọ fún mu lady because the money that they were collecting it was in their account and I told her mo ní ibi tẹ́ ń gbé ya ìlọ ẹ fẹ́ lọ kó ya ìjìyà ni mo ní church mo ní tí church bá kọ́lé mo ní church ló ní mo ní wọn ní fún yín ní document ẹ̀ they won't give you because it's not transferable they won't give you mo ní ẹ jẹ́ kí ìyá yìí wà níbi tí àwọn ẹgbẹ́ ẹ̀ máa wà bó ṣe wà ẹ́ Doyin Amodu máa ń ṣe resort fún wọn wọ́n máa lọ sí resort center wọ́n máa lọ ṣe wọ́n máa ríra wọn wọ́n máa rẹ́rìn-ín wọ́n máa dọ̀wẹ́kẹ́ wọ́n máa ṣe everything mo ní ẹ má lọ gbé ìyá yìí sí oko tó ṣe come for me báyìí mo sunkún kíkorò àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run màámi Àṣàbí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọrùn yín but ẹ mọ̀ pé gbogbo time gbà yẹn it affected my NGO like crazy it affected my NGO mo wá pé pé oore dẹ̀ ni mo ṣe fún mà yo despite the fact pé my hard-earned money I gave this woman my hard-earned mo sọ fún lady yẹn gbà yẹn pé lady yẹn mo sọ fún mo ní wọ́n ń ṣe nǹkan bẹ́ẹ̀ ṣe yìí. But you do not pay, don't even go there because the guy was expecting me to come. We pay kí n wá kémi àti wọn jọ máa ṣiṣẹ́ pọ̀. Mo ní kí ló pàdé wèrè àtọlọ́jà. So at the end of the day, ṣé èmi ni màmá wá láti for what? How did it get? We need to rescue Ìyá Ìbejì níbi tó wà yẹn. They want to move back to Lagos. But ọmọ Ìyá Ìbejì ti gòkè. Yẹ máa sọ̀rọ̀ lọ bá mi mute ní ọmọ Ìyá Ìbejì kí Folúkẹ́ sọ̀rọ̀ tán. So at the end of the day, mami, but thank God put you gòkè. Gbogbo every kobo, almost 10 million. I never account to one sanwó sí. Ìgbà tó wá di bí last year, 2 years ago, tó wá bẹ̀rẹ̀ sí pé mo ní ṣe bí woman yìí sọ wípé ẹbí máa sọ pé òun máa take care needs ṣé Àgbàlá Gabriel take care náà sọ pé kò take care ni màmá bẹ̀rẹ̀ sí bẹ̀ mí máa wò pé at least tó wáyé pé ìyá mi náà ni mi ò ṣáà lè díjú tán so ọjọ́ mi gbà mí òwe ti máa ní the small money I have I will send to them because that's how I do my little NGO because I at some point I was not able to face the shame because the shame was too much everybody I was not assuming pé àbí mò ń náwó ló I felt so báwo ni oore ṣe wá di bí mọ́ mi ní ọwọ́ báyìí. ó gba owó gan Ìyá Ìbejì lóyún the first charity tó kọ́kọ́ gbé wá sí Ìyá Ìbejì ó gba owó gan ọmọ yẹn ní 240 pẹ̀lú ló wọ ọwọ́ àwọn. àdègbà tó over 50 million ma owó tó wọlé because Ìyá Ìbejì ni bọ̀bọ́ ìfi bẹ̀rẹ̀ sí ní make tó fi bẹ̀rẹ̀ sí wọnú àwọn actors Ìyá Ìbejì ni ìgbà tí bàbá mi bàbá Àgbákò tí bàbá Àgbákò wà láyé bàbá Àgbákò at least mo ṣe bẹ́ẹ̀dẹ̀ fún ọ máa ṣe bẹ́ẹ̀dẹ̀ fún ọ tó ẹ̀ mẹ́wàá tó ṣe lọ gbé wọn náà tó ṣe lọ gbé wọn ní ilé tó gbé wọn lọ ìgbà tó gbé wọn lọ bàbá yẹn kò gbé fóònù bàbá yẹn pè mí mi ò gbé fóònù ọjọ́ tó wọ́n ní pé kọ́ ọmọ wọn á máa bẹ̀ mí ìgbà tó wọ́n ní pé dáàdì mo ní ẹ̀mọ́ pàgbàlagbà ní kí lẹ wá lọ sínú oko
because when you get to Ibadan tó máa fi wọ́n nú ibi tó wà yẹn wàá lo 1 hour lórí ọ̀kadà bẹ́ẹ̀ ni wàá lo 1 hour lórí ọ̀kadà tó máa lọ wọnú mo ṣe gbọ́ because I sent some guys there to go and check. At the end of the day, Baba Agba kò sọ pé bóyá 100 of blessed memory bóyá 100k àbí 200 mo ní daddy èmi ò fẹ́ wàhálà mi ò fẹ́ stand down tẹ́ bá ti mọ̀ pé ẹ fẹ́ kí Agbala Gabriel máa gbé yín ẹ má pè mí mọ́ bí bàbá yìí sọ fún mi pé aláìláìláì pé kò sí nǹkan tó kọ àwọn pẹ̀lú páwọn ọmọ anybody rí pé àwọn ọmọ àwọn náà sọ fún àwọn wípé káwọn pé àwọn kan náà àgbà àwọn actors náà gbé àwọn lọ pé káwọn lọ síbẹ̀ but àtìgbà yẹn báyìí mo kàn ra máa ń lọ mi ò fẹ́ wàhálà because I didn't want unnecessary controversy again. But and I stepped down on my social media on my NGO. wọ́n fi ẹnu bẹ̀ jẹ́ gàǹgbà yẹn bí wọ́n wò pé kó má bà lè gbé wọn àbí báwo kó má jàgbà irú àwọn. ó pọ̀ máa mi. Ọlọ́run ò ní bẹ́ẹ̀ lórúkọ jẹ́ orúkọ tó jẹ́ kó pé fọ́ọ̀tì yẹn àtọ̀dọ̀ ọmọ ìyá àbèjì ni she's not sincere at all because kí lorúkọ ẹ̀ gangan náà Adé kí lorúkọ ẹ̀ on mute náà. Okay. Ládùúrú oore tí Dáramọ́lá ṣe pẹ̀lú NGO fún ìwọ ó dẹ̀ ń kówó fún ẹ kì í ṣe pé inú àkáǹtì ẹ̀ ni why tẹ́ fi betray ẹ̀. ọmọ ìyá àbèjì. Sister Ronke. ó dà yín pé mi ní máa ọ̀hún yes okay hello ma. hello ẹ ṣe dágbàlà. ẹ ṣe mà nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ mà àwọn ò sí ní Nàìjíríà nígbà tí kíní stroke wọn yẹn bẹ̀rẹ̀ I called her I couldn't get through àǹtí Ronke Oṣòdì Òkè náà bá mi bá wọn sọ̀rọ̀ sorry àǹtí Fathia ìyá Khalid àwọn náà bá mi bá wọn sọ̀rọ̀ wípé nǹkan ṣe lábẹ́jì wọn sí Nàìjíríà ń gbà yẹn so kán tó dé àwọn onítíátà tí wọ́n rí fídíò tí mo ṣe fún wọn nígbà tí wọ́n tẹ́mi wọ́n ti lọ nígbà yẹn àwọn onítíátà náà gbé màmá síta nígbà yẹn káwọn tó dé immediately tó dẹ̀ dé wọ́n take her up bó ṣe take her up àkáǹtì màmá ni wọ́n fi síta táwọn èèyàn ń fowó sí bọ́ láàrin bí àwọn ṣe gbé wọn ara àwọn tí ó jẹ́ kíní màmá tó jẹ́ ọ̀rẹ́ ìyàwó màmá tó wà ní diaspora àwọn ni wọ́n rí kíní yẹn lórí kíní wọn náà pè mí woman yẹn ó dẹ̀ sọ fún mi pé kí n gbé wọn lọ Ìbàdàn mo ní Ìbàdàn mi ò lè gbé wọn torí mi ò lè dá wọn gbé èmi nìkan ò lè dá wọn gbé bọ̀ ìgbà tẹ́nìyẹn tó ti sanwó Uber fún wa pé gbogbo ìgbà tá à ń sọ yìí gan owó tó ti wọlé gan is about 4 million bọ̀ ó ṣáà insist pé wọ́n máa kọ́lé fún màmá ni pé ibi tí wọ́n lè 4 million lọ ẹ má bínú. It was about 6.7, almost 7 million. Subsequently, about 7 million. Hello, ma. Later, lówó padà wọlé tí mo wá ṣàlàyé fún yín ó ti wọ 7 million. Owó tó wà nígbà yẹn tí mo fi gbé wọn tó wà lọ́wọ́ mi is about 4 million. Tó wà lákàntì wọn is about 4 million. Agbábẹ̀ lọ sí ọ̀dọ̀ Kasnati fún wa ní 500 sí. So from Kasnati lágbàdé ibi báyìí with the hope pé kí màá yẹn bá wa sọ̀rọ̀ kí wọ́n ṣe nǹkan tá a fẹ́ kán tẹ̀lé mi at least èmi ní ilẹ̀ tó jẹ́ ilẹ̀ chọ́ọ̀chì tèmi èmi ṣáà ni mo nílẹ̀ mo sọ fẹ́ yìí náà ń gbà yẹn tẹ́yìn náà dẹ̀ ní a máa wá nǹkan ṣe sí létà pé káwọn kọ́ gẹ́ẹ̀tì ilé náà kí màmá tiẹ̀ kọ́kọ́ wà náà pé a máa ṣe nǹkan lórí ilẹ̀ yẹn later so mo tún sọ ti Kòròdú tẹ́ bá wa gbà jáde náà fún wọn pé bí wọn bá lè lọ sátọkọ lọ sí Kòròdú bọ wọn insist wọn tó ń kọ́ mi lójú pé kí n dáhùn pé tí n bá ti mọ̀ pé mi ò lè gbà káwọn ṣe nǹkan tá àwọn ti fẹ́ bọ́ sí live o kí n dáhùn kí n sọ̀rọ̀ bọ̀ kò sí nǹkan tí máa sọ. ẹ̀ka láti máa Àgbàlá ń rọ́ọ̀ṣì yín pé kẹ́ ẹ̀ tètè sọ ń tẹ́ fẹ́ kẹ́ ẹ̀ tètè máa. níjọ́ yẹn wọ́n ń rọ́ọ̀ṣì mi pé kí n dáhùn wọ́n ti sẹ́ẹ̀tì fóònù wọ́n ti fẹ́ bọ́ sí live wọ́n ní kí n dáhùn pé torí táwọn bá ti bọ́ sí live ń sìn àwọn èèyàn máa dáwọ́ olè pápápá ń sìn ibi dẹ̀ làwọn máa rà sí o àwọn ò lè lọ bí kankan. ń gbọ́ tó wáyà mo wá ní ó dá ẹ ṣèyí tọ́lọ́run bá ràn yín gbà yẹn so ìgbà tí wọ́n tán ṣe nǹkan tó máa ṣe tán tí wọ́n ní àwọn tí ń lọ ralẹ̀ bímọ àwọn mo ṣe ń wo àwọn ibi ilẹ̀ yẹn làwọn ń lọ báyìí
immediately bó ṣe lọ ní ẹni tí ó fẹ́ fún mi ní márúwá true yín náà pè mí pé márúwá mi ti ready kí n wá gbé. And I go back to him pé má fi mọ́ sí mi sílẹ̀ o àwọn tí àǹtí Folúkẹ́ ní kí wọ́n fún mi ní márúwá wọ́n ti pè mí wọ́n ní kí n wá gbé márúwá mi mo fẹ́ lọ. ojú kòkòrò why tẹ fi move ó ti gba ṣọ́ọ̀bù fún yín ó ti ra márúwá fún yín why tẹ fi move wọ́n sweet talk yín. ẹ ló mà àti ìgbàlẹ̀ ńgbà yẹn àti ìgbà ṣọ́ọ̀pù ńgbà yẹn Mushin láṣì wà Mushin òun la wà ẹni ọ̀dọ̀ àbúrò mọ́ sí mi la wà ìyẹn dẹ̀ fún wa di on the 28th of January pé ká fi kúrò ń bẹ̀ àti ìgbàlẹ̀ ńgbà yẹn so ìyẹn ló jẹ́ kí n wò pé tó bá ṣe yí pé tilé náà ló fẹ́ bá wa kọ́ kí n lọ bá kí n sọ bí tílẹ̀ wà fún tó bá rẹ́dì láti bá wa ṣe màá wá bring àti Folúkẹ́ in wọ́n á lè jọ bá wa ṣiṣẹ́ yẹn papọ̀ bọ̀ ó ń insist pé àwọn ò lọ síbi kankan wọ́n insist so ìjọ́ kejì ni mo ṣẹ̀ṣẹ̀ wá pé àti Folúkẹ́ wá bínú lórí fóònù náà wá ní kí ló ní tí mo gbé màmá yẹn lọ sí Ìbàdàn mo ní ẹni tó ní kí n gbé wọn lọ́dọ̀ ló ní kí n gbé wọn pé kódà ẹni yẹn ló sanwó Uber àti Folúkẹ́ bínú gan mo wá ní òkè pé kọ́ máa bínú pé mò ń bọ̀ wá bá wọn mò ń bọ̀ wá sílé wọn and I went to her place láti lọ bá wọn bí mo ṣe lọ bá wọn àti Folúkẹ́ ní ohun tí mo ṣe yẹn pé àwọn lè bá mi bẹ́ẹ̀ tiẹ̀ pé wọ́n ní jẹ́ kí n gbé màmá kúrò Ìbàdàn mọ́ mo ní ìyá tèmi ni ọwọ́ mi ni mo fi gbé lọ síbẹ̀ màá gbé kúrò ìjọ yẹn lèmi àti Folúkẹ́ ṣẹ̀ṣẹ̀ wá lọ rẹ́ǹtì ilé la lọ yanjú ọ̀rọ̀ ilé àtọ̀rọ̀ ṣọ́ọ̀bù bá a dẹ̀ ṣe yanjú ẹ̀ immediately ni mo kẹ́rù wọnú ilé yẹn mo ṣẹ̀ṣẹ̀ wá sí Ìbàdàn òun ni mo wá fagídí gbé wọn tó fa tí wọ́n fi drag wọn gbà yẹn. kí ètò fi fagídí gbé wọn gbogbo nǹkan tẹ́ ẹ ní láti fi treat màmá. nǹkan tí mo fi fagídí gbé wọn ni pé nígbà tí mo ti ní kọ́ ká lọ sí Kòròdú kọ́ wá lọ bá wa kọ́lé sí wọn ní no ẹ ká lọ sí Àtàn tí mo nílẹ̀ sí kẹ́ wá lọ bá wa kọ́ sí ẹni no ẹni bíbà yìí lẹ fẹ́ mo dẹ̀ wo bíbà yìí mo rí pé ní gbó ni bíbà yìí gbogbo àwọn nǹkan àgbà táǹtì Folúkẹ́ gbowó fún wa ìgbà yẹn lára wọ́kà ìgbà yẹn lára wheelchair ìgbà yẹn lára gbogbo àwọn nǹkan gbogbo àwọn machine tí wọ́n fi ń ṣe test fún wọn gbà yẹn ìgbà yẹn wọ́n gba doctor fún wọn doctor tó wá ń tọ́jú wọn so gbogbo nǹkan tá à ń sọ yìí pé ká dẹ̀ lè move everything lọ síbi tí Èkó lẹ́ everything wà kì í ṣe Ìbàdàn nígbà tó dẹ̀ ti insist mo dẹ̀ jẹ́ kó yé wọn mo ní àlè dúró ń bí àǹtí Folúkẹ́ ti gbalé fún wa sẹ́kọ̀ọ́ wọ́n ti gba 2 bedroom flat fún wa wọ́n dẹ̀ gbogbo wọn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní drag mi pé àwọn aláìmoore àwọn onítíátà yẹn kìnnìkan ìbẹ̀ lọ̀rọ̀ yẹn ti wáyé but mistake tí mo ṣe ń gbà yẹn ò ní pé mo follow ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ tí mo gbé màmá wá mo mọ̀ pé ká ní mi ò gbé màmá wá ni ó possible kí wọ́n má padà ṣe tí wọ́n ṣe fún wa kí Ọlọ́run dẹ̀ ti ṣiṣẹ́ ọwọ́ ẹ̀. jẹ́ kí n béèrè ǹjẹ́ Agbala Gabriel sọ fún yín iye owó tó realize níbi donation yìí. wọ́n sọ nǹkan kan fẹ́ mi o wọ́n sọ nǹkan kan fẹ́ mi. ẹ jọ màmá wo ni ẹni tó sọ̀rọ̀ yẹn sọ sí. ọmọ ìyá introduce rẹ. orúkọ mi la Adérónkẹ́ ọmọ ìyá àbèjì ọmọ aráyé le. okay I get it now. So màmá wo ló wá sọ pé wọ́n sọ pé nǹkan tí màmá bá sọ. I just want to understand what you are saying. mọ́mì mi náà ń sọ ìyá àbèjì ni mo mí. Okay, go ahead. So ìgbà tí wọ́n gbé yín lọ sí Ìbàdàn tí wọ́n gba físíò fún yín. rárá o kò sí físíò kankan gbogbo àwọn tí wọ́n ń rí online tí wọ́n jẹ́ àwọn aba something tí wọ́n ń wá ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń béèrè owó lọ́wọ́ tèmi ní whereas gbogbo owó tá a gbà tí àǹtí Folúkẹ́ gbà sákàǹtì wa àti gbalé àti gba ṣọ́ọ̀pù àti ra gbogbo nǹkan tá a fẹ́ rà àti ṣe everything gbogbo ohun tó kù lọ́wọ́ mi gan tó bá mi dé ìlú Ìbàdàn kò wọ 300,000 mọ́ so for me láti tún wá máa sọ pé kí n tó máa sanwó dókítà mi bí nígbà tá a ti san everything sílẹ̀ lẹ́kọ̀ọ́ táwọn tó lè tọ́jú wọn wà ń bẹ mi ò lówó láti san fáwọn yẹn ni ò jẹ́ káwọn tí wọ́n wá nígbà yẹn ni ò jẹ́ kí wọ́n wá tọ́jú wọn ṣùgbọ́n a ṣáà ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run sì jẹ́ kí màmá wà láàyè. Agbala Gabriel máa ń gbé màmá ẹ̀ wá pé Ọlọ́run ti ṣèyanu wọn ti ń rìn. nǹkan tí tó bá ti wá condition tó bá bá màmá
àwọn ń gbé síta àwọn ò sọ bí wọ́n ṣe bá condition màmá at least bí 6 months ni màmá fi down tí ẹsẹ̀ yẹn tó wú tó pọ́n gan tí wọ́n lè rìn for good 6 months tí wọ́n lè dìde torí wọ́n ti ń dìde lágbára ní tilẹ̀ ní tọlọ́run wọ́n ti ń dìde tó ti rìn. I will tell you the truth gbogbo ìgbà yẹn tí gbogbo wa ń rò pé ṣé bí mi dáwó gbogbo ìgbà yẹn tá a fi ń rò pé ok báyìí ni ẹ̀yin náà ẹ wá ń bo irọ́ mọ́lẹ̀ ẹ̀ sọ tó jáde bó o láti fẹ́ mú o tọ́. Wọn lè jẹ́ kí n sọ̀rọ̀ sá torí ńgbà tí wọ́n drag. ẹ wá ẹ̀yin gan lẹ̀ ń ṣera yín gbogbo àwọn tá à ń help gan anyway ẹ jẹ́ yọra mi kúrò gbogbo àwọn tó ń help ẹ jẹ́ kí iṣẹ́ wọn yọ because ẹ ń bo irọ́ mọ́lẹ̀ tá a bá ní so tẹ́rí tá a bá ń pa tẹ́rí gbogbo yín pátápátá nǹkan tẹ́ bá ń jẹ lọ́wọ́ lẹ́ ń rí lẹ́ ń mọ̀ ẹ kì í sòótọ́ ọ̀rọ̀ jáde. kò lè sọ ó wà nínú bọ́ndéèjì wọn. ìyá mi aláṣàbí mi ẹja sòótọ́ ọ̀rọ̀ lálẹ́. gbogbo ìgbà yẹn ni wọ́n rò pé orúkọ àwọn ló fi kọ́lé gbàtàn béèrè ìwé ilé ló bá ní pé òun ò mọbi tóun fi sí. ṣe rí gbogbo kinní yìí láti bẹ̀rẹ̀ èmi láìkẹ́. ọmọ ọlọ́pẹ́ sorry you can't come up please. I love that man that time but ẹ̀yin tó wá help tẹ́ ẹ̀ lè sòótọ́ jáde pé báyìí ni kinní rí ìgbà tí kinní wá ń jáde tí ọ̀rọ̀ wá ń jáde sí gbogbo yín wá ń jáde ìgbà tó ń ṣe nǹkan tí inú yín ń dùn tí gbogbo yín ń dunnú ẹ sọ̀rọ̀ ẹ jáde. ìbéèrè àbí sọ̀rọ̀ bá yẹn sórí yín nígbà míì báwo èèyàn ṣe jáde tó ń ráṣìírí ẹ̀ ní àsìkò yẹn wọ́n lè sọ̀rọ̀ kíkọ́ kò tẹ́ tó jáde iṣẹ́ inú ẹ̀kú ni wọ́n fi ń jù. ẹ ṣe máa ṣe ní ìlú ní ẹ̀kú. ẹ má bínú ẹjọ́ ẹ jẹ́ kí sáré sọ eléyìí ẹnu tí dáàdì wa sọ ń bẹ̀ yẹn ṣe rí àwọn tó jáde ńgbà yẹn gan Agbala Gabriel ó fi ọlọ́pàá ó fi harass wọn ní gbogbo gbà yẹn because àwọn kan jáde ńgbà yẹn tó fẹ́ expose ẹ̀ nípa nǹkan tó ṣe bẹ́ẹ̀ ọlọ́pàá ó believe pé òun ní àwọn ọlọ́pàá tó ń lò nìbàdàn gbà yẹn so gbogbo àwọn tó jáde gbà yẹn ó arrest wọn. Meanwhile ẹ rántí pé àwọn ìyá ìbejì ọmọ aráyélé àti ọmọ wọn yìí wọ́n sì wà ní under care ẹ̀ kò possible bẹ́ẹ̀ yẹn because gbogbo gbà yẹn màmá gan ẹ̀ tí wọn ò dáa so bàbá sọ pé wọ́n yarí gbà yẹn pé gbogbo tó ń ṣe yẹn wọ́n fẹ́ expose ẹ̀ ó tún lè di wàhálà because àwọn believe pé bó ṣe ń gba donation yẹn ẹ mọ̀ pé everybody ń gbà yẹn ojú àwọn èèyàn kò tí ì ká wípé bóyá n tó ń ṣe yẹn ó fi ń gbá àwọn èèyàn ni. ara àkọ́tà sọ nìyẹn ṣẹ́rí gbogbo yín pátápátá ó dọjọ́ tẹ bá tó rò ó pé nǹkan tẹ́ nìyí ń ṣe ò dáa ẹ jẹ́ ká come out ó ń ṣe wá lóore lóòótọ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé òótọ́ lẹ dì mú. Give me a minute sir ṣẹ́rí situation ọ̀rọ̀ yẹn is way beyond the way you are looking at it. The physical perspective, there are other spiritual implications to it. Sherry, sir, at least nínú ayé èmi náà at least I still have 1 or 2 leg walks. But Sherry, ìgbà tí kíní yẹn máa fi ṣẹlẹ̀ báyìí tí abracadabra yẹn máa fi ṣẹlẹ̀ ojú lásán ṣe wèrè ni. Then they were already incapacitated. That was why I was telling her wípé ẹ má gbé woman yìí lọ sí Ìbàdàn. Tẹ́ bá gbé woman yìí lọ sí Ìbàdàn, she will not be able to come back to Lagos. So Sherry kini ẹ ó ti mọ nǹkan tóun fẹ́ ṣe. He had a pray ẹ mọ ẹn tí aṣọ tó ń ṣọyàn ni. You understand? Ó ti target kini ẹ pé kini yìí bóun ṣe máa ṣe lélẹ̀. Now táwọn ìgbà tí lady yìí sọ pé tó padà á sọ pé mo ti gbálé fáwọn ṣe báwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń bú lórí social media ni. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń bú wípé aláìmoore ni kíníkan ó pariwo síta náà. Because at some point she came to me and she told me wípé òun rí báyẹn bẹ́ẹ̀ pé bóyá ẹ̀mí òun ò wá fẹ́ clear sí bí báyẹn ṣe ń ṣe. Ìyẹn sísá Rónkẹ́ ni mo sọ wípé ẹ̀mí òun fẹ́ clear pé bóyá ó fẹ́ máa ṣe bẹ́ẹ̀ pé bóyá nǹkan mi wà attached ó pé bóyá ó fẹ́ máa ṣe sóhun ó fẹ́ máa ṣe so by that time wọ́n ti wà ní páńpẹ́ kò sí nǹkan tó lè ṣe mọ́ because wọ́n ti wà ń bẹ̀ already. Àwọn òun dẹ̀ kọ́ ló pè wọ́n jẹ́jẹ́ wọn náà jẹ́jẹ́ òun ló jókòó tán wá at the end of the day. So even if they had reported by that time
a lot of you will think that they are just telling lies. Kò sí nǹkan tó lè ṣe by that time, because it was in the good book of everybody, especially in the diaspora. Agbala Gabriel was in the good book of everybody. I was crying for days. My DM was bombarded. People were cursing me. They're saying a lot of rubbish about me. So èmi jẹ́ pé mo jẹ́ celebrity. Ká bá aṣọ àwọn tó ń help. Báwo la yẹ fẹ́ sọ̀rọ̀? Tí ò ní problem. Kò sí báyìí fẹ́ sọ̀rọ̀. I could remember nǹkan tí Sister Foluke sọ yẹn. Ṣé mọ̀ pé láàrin kan ọmọ màmá ìbejì ọmọ aráyéle ó refuse láàrin kan pé òun àwọn ò dúró sí Ìbàdàn mọ́. Àwọn èèyàn ń ṣépè, wọ́n ń bully woman yẹn gidi gan. I remember that. So it's not like that. Gbogbo ìgbà yẹn àwọn diaspora fọ́ fún Demola Agbala Gabriel gidi gan. They are not ready to listen to anybody then. Ó dẹ̀ láwọn tọ́ọ̀tù tó máa ń ná wọn tó bá sọ̀rọ̀. Yes, bẹ́ẹ̀ni. Around that time, not breaking TikTok page me go down. Okay, now nǹkan tí ó wà lẹ́sìn kí ni nǹkan tí àwọn èèyàn, I'm not gonna say one person, okay, ẹ mọ̀ pé mi kì í sọ̀rọ̀ mi kì í dédé gòkè. What is the thing, the next thing téèyàn lè ṣe ń sìn to settle all this? Because ó sọ pé dìnnẹ́sìn ẹ jẹ́ kí Déròǹkẹ́ kó sọ̀rọ̀ nípa ilé yẹn. Ṣé ilé yẹn ṣe ti wọ́n ni? Ṣé wọ́n béèrè ìwé ilé yẹn? Jẹ́ ká béèrè báwọn wọ́n ṣe ń jẹ tán ṣe mọ̀ níbi tán wà. Ilé ẹ̀ wà important. Okay, let's go for that. Okay, Déròǹkẹ́, over to you. Ẹ ṣé màmí, ẹ ní dààmú. A rí pé à ń rí lé gbé tòótọ́, ṣùgbọ́n ilé téèyàn ò gbàwé sọ́wọ́, báwo lọkàn èèyàn ṣe fẹ́ balẹ̀ lórí ẹ̀? Àríwé ilé ìgbà tí Muyideen jáde tí wọ́n gbé ìwé fún Muyideen, mo try láti lọ béèrè fún tiwa náà. Wọ́n jẹ́ kó yé mi pé wọ́n àṣẹ tí gbà ni àwọn ò rí. So later wọ́n ní kí n má wọrí, wọ́n á bá mi wá. Ọ̀rọ̀ yẹn tún di early last year. Mo tún padà lọ manager àbí kí n porúkọ ẹ̀, ìyẹn fi ìwé yẹn hàn mí báyìí. Ó ní kí n wò ìwé ilẹ̀ wa lélẹ̀. Okay, sáyẹ̀nsì ẹ bá mi mú. Ó ní kò tí ì yá kí n sì lọ ní sùúrù náà. So nǹkan tí mo mọ̀ nìyẹn. Mọ́tò tán rà fún màmá yín gbà birthday wọn kọ́. Ẹ ṣé sà. Mọ́tò tí wọ́n rà láti ìgbà tí wọ́n ti gbé mọ́tò dé, mọ́tò ò gbádùn. Mọ́tò yẹn ò gbádùn rárá. Mo ti gbé àìmọye ìgbà tí mo ti fi mọ́tò gbé màmá lọ sí church tó ṣe pé padà gbé mọ́tò yẹn wálé ojú ọ̀nà ń bẹ̀ yẹn ni mọ́tò yẹn máa kú. Ẹ dúró láàrin yẹn. Now mọ́tò tí wọ́n rà yẹn ṣé orúkọ yín ni wọ́n fi rà? Orúkọ wa kọ́ o. Orúkọ wa kọ́ o. Tó bá yẹ pé orúkọ yín ni màá sọ pé okay, wọ́n ti ra mọ́tò fún yín, wàhálà tó wá kù lára mọ́tò wàhálà yín ni. Ṣùgbọ́n tó bá yẹ pé kì í ṣe orúkọ yín ni wọ́n fi rà, then we have another case on that. Orúkọ wa kọ́ sà. Okay, go ahead, I'm listening. But mọ́tò ti bàjẹ́, mọ́tò ti ẹ̀ ti go ti clear, mọ́tò ti bàjẹ́. So nígbà yẹn o, adult náà o. How you go further? Mọ́tò tó bàjẹ́ ń bolo wà. Èmi ti gbé mọ́tò lọ fún àwọn ilé mẹkáníìkì tá a gbé lọ, mi ò gbé kúrò ńbẹ̀. All right. Mi ò gbé kúrò ńbẹ̀. Ìgbà tó even wọ́n wá wọ̀ ni, wọ́n wá fi okùn wọ kúrò ńbí báyìí. Torí tó di pé wọ́n wá wọ̀, ó ti lo 8 months nílẹ̀ ńbí báyìí. 8 months. Ṣọ́ọ̀bù tó lóun ṣí fún ẹ, ṣé òun ló rajà ni àbí wọ́n ló rajà fún rẹ? Wọ́n ṣí ṣọ́ọ̀bù fẹ́mi, màmá náà ṣí ṣọ́ọ̀bù fún o. Màmá tó dẹ̀ ṣí ṣọ́ọ̀bù fún wọn ra mineral síbẹ̀ fúnra wọn náà ra mineral síbẹ̀. Mineral yẹn dẹ̀ expire mọ́ bẹ́ẹ̀. Aláṣàbí. Ẹni tó wọ́n fún lówó tó lọ rà á. Aláṣàbí. Ẹni tó ló padà wá kó. Adérónkẹ́, hold on a little bit. Alashabi, on that point, please don't get quick involved on that until we hear from the other side, because tí a bá consulting. Tí other side ó túnbọ̀ tó bá jáde èpè ló máa ń ṣe. Irọ́ ẹ má gbọ́ mi ìyá mi ìyá. Yes, mo mọ̀. Àwọn tọ́rọ̀ ṣojú wọn, àwọn tó ń débẹ̀ tán tọ̀yọ̀ tó ń lọ sọ́yọ̀ tán tọ̀yọ̀ bọ̀ nílé. Okay,
I accept that because ma share sisi kó wá join wa kolukaluku fojú ká mójú ajé kò ní sọ ẹ jẹ́ share sí. Okay. Ìgbéraga orí burúkú wo ni ẹ mọ̀ ń bọ̀. The same thing nígbà tí ilé yẹn kírétẹ̀ fi kúrò ń bẹ̀ nígbà tẹ́rí pé kò fún yín lówó oúnjẹ kò maintain yín kò gbé yín lọ sí hospital kírétẹ̀ fi kúrò ń bẹ̀. Kò síbi tá a fẹ́ lọ mà kò síbi tá a fẹ́ lọ. Wọ́n dẹ̀ gbọ́ pé wọ́n ló ti múùfù church ẹ̀ kúrò níbi tẹ́ wá yín. Wọ́n ti kúrò níbí báyìí wọ́n ti bọ́ sí títì wọ́n ti jáde síta. Kò dẹ̀ wá ń wò yín. Ẹ̀ẹ̀kan tí wọ́n wá ìgbà tí wọ́n gbọ́ pé tí wọ́n gbọ́ rúmọ̀ pé màmá kú ń gbà yẹn òun ló jẹ́ kán wá ń gbà yẹn. Hello, sister. Ekrole, mommy, Eshegon, thank you for the opportunity you give to me. Mo fẹ́ bí ọkọ lọ́wọ́ ní sister Ejo nípa ọ̀rọ̀ mọ́tò yẹn. Ìgbà tó fún ìwé mọ́tò yẹn, orúkọ olúwa lórí mọ́tò yẹn. Fẹ́ mi níwèé mọ́tò. Mọ́tò nìkan lẹ́gbà. Ìgbà tí mọ́tò yẹn ò tẹ̀ wá sí ní ọ̀dọ̀ integrated mechanic tí ẹni Àgbàlá wá síbẹ̀ tí kò ní mọ́tò yẹn, ṣé kò bí rárá pé ìgbọ̀lẹ̀ bí mọ́tò sí? Èmi lọ ọ̀rọ̀ mọ́tò yẹn mo ti lọ bá wọn several times nígbà tí wọ́n rí pé wàhálà mi pọ̀ lórí mọ́tò yẹn wọ́n ní kí n wá manager wọn advice mi pé kí n wá pàkẹ́ sínú ọgbà wọn pé kí n fi sílẹ̀ sí ọ̀dọ̀ àwọn bọ́ mo dẹ̀ jẹ́ kó yé wọn mo ní ẹ̀yin náà mọ̀ pé èmi àti màmá nìkan ni àwọn ọmọ wẹ́wẹ́ ló tún wà pẹ̀lú wa tí ẹ bá mọ̀ pé ẹ fẹ́ pàkẹ́ sọ́dọ̀ ẹ rán yàn wá gbé wọn ọ̀dẹ̀ wá gbé. So mọ́tò wà ní ọ̀dọ̀ mẹkáníìkì wa. Ìgbà tí mọ́tò yẹn dé stage kan mo lọ bá wọn fúnra mi mo ní tí kò bá wọ̀ bóyá kẹ́ ẹ bá mi ta mọ́tò yìí kẹ́ ẹ bá mi fowó kún kẹ́ ẹ fi bá mi ra márúwá torí márúwá mi ibi báyìí náà mo ti gbé fún ẹni tó bàjẹ́ ń bí báyìí ẹ bá mi ẹ jẹ́ kí n márúwá ilé yìí tí ẹ́ńjìn ẹ̀ náà kì í ẹ jẹ́ kí n ta kẹ́ bá mi ta pẹ̀lú mọ́tò yìí ká pa owó yẹn pọ̀ kí n fi ra márúwá mi at least ìgbà tí wọ́n fi márúwá ṣiṣẹ́ ó mú tọ́rọ́ kọ́bọ̀ wálé fún mi náà ń sìn èmi fúnra mi ara mi ti balẹ̀ sí Ìbàdàn mo ti lè fi ṣiṣẹ́ fúnra mi wọ́n ní we will see into it mi ìgbọ́ nǹkan kan mọ́ láti gbà yẹn. Ẹ má bínú. Àbí ìpèlè ó kún ọ̀gbẹ́ yín sínú gbèsè ta. Ìyá sọ̀rọ̀ dé Olúkẹ́. Lẹ́rìmà. Mo fẹ́ kó sọ̀rọ̀ báyìí. Ok. Mo fẹ́ sọ̀rọ̀ ṣẹ́rí sà ẹni tí ebi ń pa tẹ̀ ń raṣọ fún help her. You have to be able to face the need of the people that you are helping. That's the difference. For instance, Pariolodo, a car was bought for Pariolodo as well. Today, the car is not useful to him anymore. They already sold the car. So need the gongo. It's not about us buying car or buying. Ìgbà tá a ṣe parí olódó ó ní nǹkan tí mo sọ fún wọn gbà yẹn nígbà tá a ṣe parí olódó. Okay. Ìgbà tí mo dẹ̀ bí parí olódó pé okay, are you pleased with this? And he said yes. Bẹ́ẹ̀ náà la dẹ̀ ń ṣe pẹ̀lú àwọn ilé ìtókù. I'm not in support tí èèyàn bá ṣe nǹkan tí ò dáa ká sọ pé ó ṣe nǹkan tí ò dáa ni o. Tó bá dẹ̀ ṣe nǹkan tó dáa á sọ pé ó ṣe nǹkan tó ń dáa. Ṣẹ́rí nílẹ̀ ayé yìí ṣẹ́rí gbogbo yín pátápátá gbogbo wa including me tá a bá ṣe nǹkan tó dáa tó jẹ́ 100 ṣùgbọ́n ọjọ́ tá a bá ṣe nǹkan tí ò dáa lẹ́ẹ̀kan mi ẹ má get me wrong o mi back it up o màá tó bá ṣe nǹkan tí ò ṣe màá pe ìyá alájẹ gan fúnra ara ẹ̀ pé wá báyìí ló ṣẹlẹ̀ màá sọ fún pé nǹkan tó ṣe ò dáa àwọn nǹkan tó ṣe tí ò dáa mo ti kọ́ lẹ̀ already pé nǹkan tó ṣe yóò dáa ṣé mo èèyàn má mo ń bọ̀ give me 1 minute give me 1 second ṣẹ́rí tá a bá ṣe nǹkan 100 èmi yìí sì mo mọ nǹkan tí mo ṣe mo dẹ̀ máa àwọn èèyàn tó máa sọ pé inú nǹkan tí mo ṣe tó dáa ẹyọ kan ṣe tí mo bá ṣe tí ò dáa wọ́n á gbé lọ́wọ́ ni right. ṣé ní gbogbo àwọn èèyàn tó ń tẹ́sì sí olú gbogbo àwọn èèyàn tó ń jáde tó ń kálukú ń sọ experience even pẹ̀lú sexual attack and everything. Exactly. ṣé gbogbo náà parọ́ ni. Nǹkan tẹ́mi kọ́ tẹ̀ fẹ́ sọ lélẹ̀. The truth of the matter is
I was already on these people's case. I've been the one taking care of them from the onset, from the get-go. How can you come from nowhere and just disdainfully just brushed everything aside and made me look like I was a villain, and all of a sudden you are trying to look like the victor, and at the end of the day it has to still boil down to those people being hungry. Several times at the end of the day won't teach anything, won't teach taking him on the share at the end of every man sorrow see one, but at the end of the day yami no ni one, especially Saron Kai man sorrow see one. What I'm trying to say is, when you knew you couldn't maintain it, why start it? Now what I want you Anigboro see Agbala Gabriel to Angboro, I want you Aninu Okoye. Then Otoba figure fi kini agbofuyan eyan man joko eleni. Why are you not releasing the document to them? Sherry gbogbo àwọn kan yẹn, and then Sherry le to get to me most lenity finance called the kan yẹn. I was so upset pé so o lè ṣerú nǹkan báyìí fún àwọn èèyàn yìí. Sanko tó fi lè sọ pé yèmí nú àánú láàánú wà èèyàn gbá àánú wá o tún yáwó lọ́wọ́ ẹ̀. o tún yáwó lọ́wọ́ ẹ̀, God bless you. ẹ wá wo nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn, ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn. Now Agbala Gabriel mọ nǹkan tó ṣe. Sherry ó máa sọ pé nígbà tí wọ́n bá ti dáwó fáwọn ẹni yẹn, right? A wá sọ pé okay, lọ ṣe ìtọrẹ àánú nínú owó báyìí, ibi báyìí ló máa lọ sọ sí. That is not right. Wàá tún wá sọ pé a máa fẹ́ wá sọ́dọ̀ ẹ̀, a fẹ́ wá ṣe fídíò tó bá fẹ́ help ẹni yẹn gangan kò nídìí láti sọ fún ẹni yẹn pé ìwọ ló máa repo sínú mọ́tò, ó fẹ́ help ẹni. Kò ṣeṣe tán. Sherry ọ̀rọ̀ tèmi ó máa ń dàbí zigzag lọ́rọ̀ mi. I'm not here to support him. I'm not here to back up anybody else, because everybody ló ní situation tó bá lọ sọ́dọ̀ ẹ̀. Ṣùgbọ́n tí wọ́n bá ti ń gbé yín bá yẹn, ẹ máa pariwo síta pé ẹ ti donate iye owó báyìí fún mi o. Tanko ṣojú ẹ̀ ni ó ṣe ń fọlọ́pàá gbé wọn, please mi fẹ́ gbọ́ yẹn. Irọ́ mi rí kó fọlọ́pàá gbé yan. Ẹ má jẹ́ sí náà. Ọmọ sweet sage yẹn tó fẹ́ jó. Bẹ́wàjì. Yeah, Bẹ́wàjì. I hear about that. Ó fọlọ́pàá fún wọn náà. Ó fẹ́ láàfin, ó harass wọn gan. Ó harass wọn tó bá sọ̀rọ̀. So Sherry a láti ṣe justice fún gbogbo kìíní, because a láti put here ká bring here to book kó mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa, káwọn tó wà lẹ́yìn ẹ̀gọ́ mọ̀ pé ókè ó kó yín jọ síbẹ̀ yẹn ni ó fi yín pawó ni. That's it. Ẹyin dẹ̀ ń sọ pé gbogbo náà. A fẹ́ pa tó 50 tí o bá ti pa 50 million níbẹ̀. Ìyá àti ìjọba aráyé ló ní àbátọ̀ débi ọ̀rọ̀ ìgbàgbé Tanko ṣe máa lọ sinmi nísàlẹ̀ torí pé kí ni kò sẹ́ni tó lè sọ̀rọ̀ nígbà tí tension le. He has that veto power to arrest anyone. You know that. Yes. This guy tó sọ̀rọ̀ báyìí ó máa fọlọ́pàá ara sùn ní Yàgànkù. Tìbí orí yọmí. Sherry àwọn ọlọ́pàá yẹn gan-an wọ́n sì ní anyway ẹ má jẹ́ sọ̀rọ̀ jù, because àwọn èèyàn máa rò pé bóyá mò ń support ẹ, mi support ẹ o. Ẹni tó bá yẹ kó lọ ẹ̀wọ̀n ó máa lọ ẹ̀wọ̀n, trust me. Ǹjẹ́ ẹ bá sọ pé ẹ fẹ́ padà sẹ́kù? Ǹjẹ́ ẹ bá sọ pé ẹ fẹ́ padà sẹ́kù? Níwájú òṣèlú ẹ̀yìn á ti padà sí. I mean bó ló ṣe máa sọ pé ókè o à ń bọ̀ o ẹni yẹn Sherry ẹni tó kọ́ ní spinal cord yẹn ló sọ pé òun fẹ́ lọ ṣe kọ̀kọ́ lọ hospital. Ìwọ gangan fúnra ara ẹ ló sọ pé ókè o a máa wá coverage yẹ o, a máa cover everything o tún wá sọ pé kọ́ mú owó wá. That is not right. Ó gba owó káàsì mẹ́ta wọ́n gbé méjì jáde. That's not right. Ó ti ń ṣe kínní yìí ti pẹ́. Àwọn èèyàn máa rò pé bóyá mò ń back ẹ̀ up ni mi back up, èmi kò fẹ́ get truth. Sherry òótọ́ ọ̀rọ̀ ti fojú ara ẹ̀ hàn náà anyway. Èèyàn kò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ lọ títí. Ẹlòmíì ti jáde lẹ́yìn ìgbẹ́ òní máa rú wa yìí, but kéèsì eléyìí ẹ̀bọ̀ pé mi ò ṣe kéèsì máa gbé ẹni tó ní ọ̀rọ̀ yẹn wá gangan ni mi ò ṣe kéèsì pé wọ́n ní lágbájá sọ pé wọ́n ní. Nígbà tí ìwé ilé yẹn kò fún yín, ṣé ọmọ yìí pé ilé tó kọ́ fún Suwe Bèbè táwọn ọmọ Suwe Bèbè ń gbé nígbà tí Suwe Bèbè gbé tó kú ilé wọn jáde ìyẹn kọ́ kí ló fẹ́ sọ nípa yẹn ó fi rẹ́ǹtì fẹ́ lómi.
ó ti gbé fún Sanko mo bí ẹni rè. ọ̀rọ̀ Suebebe gbogbo alamọ̀ bí ọ̀rọ̀ Suebebe yẹn ṣe jẹ́ ṣe rí owó tí Agbala Gabriel make lórí Suebebe kì í ṣe kékeré eléyìí tó hàn sí ilẹ̀ mọ̀ but I will say this kò sí béèyàn ṣe máa ṣe bí tó àṣírí máa tú náà ni kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe tó àṣírí máa tú náà ni. àwọn ọmọ Suebebe má tàn kú alórúkọ rẹ. ìwé actually ìwé yẹn gangan ó yẹ kó gbé sí wọn lọ́wọ́. ó jẹ́ tí ilé wọn ti ta ni. ìwé yìí ni. they are no longer in the house. ṣẹ́rí bọ̀bọ̀ yẹn ibi tó kó àwọn èèyàn lọ yẹn ó kó wọn lọ láti fi build ibẹ̀ ni. Exactly. And he's not ready to give anybody any paper. Yeah. Torí pé bọ̀bọ̀ yẹn adding criminal ni. Yeah. Ó kàn fi orúkọ Jésù ó kàn fi bojú ni. ṣẹ́ẹ̀rì gbogbo àwọn tó wà lórí mídíà yìí tó orúkọ Jésù ni wọ́n lórúkọ Jésù láti fi gbájú ẹ̀ ní gbogbo wọn. I will say it with my proud. I will say it gbogbo ẹnu mi máa fi sọ gbájú ẹ̀ ní gbogbo wọn pátápátá gbájú ẹ̀ ni wọ́n static ní gbogbo wọn ń lò. The guy is a scammer. Abala scammer. Torí láti ìgbà COVID tó ti bẹ̀rẹ̀ ni mo ti ń follow kíní ẹ̀ kò sígbà tí mo kì í wà nù page ẹ̀ because ìgbà tó bẹ̀rẹ̀ tí yá àbèjì ń gbà yẹn ilé màmá rẹ̀ o wọ́n máa ṣílé o wọ́n ra màálù wọ́n gbé bọ́ o wọ́n ṣe gbá wọ́n ṣàwo kò síjọ́ kan tí kò kú jáde. ẹ jẹ́ tí mo sọ̀rọ̀ béèrè ẹjọ́ ọ̀rọ̀ màálù gbà yẹn tẹ̀ fi ṣe. ṣẹ́ẹ̀rì gbogbo nǹkan tá a bá sọ yìí náà gbogbo nǹkan tá a bá sọ yìí náà. ẹnìkan ló ra màálù o ṣẹ́ẹ̀rì ẹyọ kan ṣo tèmi mọ̀ tí mo mọ̀ pé máa fight fún big time lady tó kọ́ ní spinal cord yẹn I'm one of his supporter I won't lie but ẹni tí ó wà tí ó kán lẹ́yìn tí ẹni yẹn tó dẹ̀ ń gbowó lọ́wọ́ ẹni yẹn 8 million kan wọ́n ní wọ́n raise fún gẹ́ yẹn ẹ̀dẹ̀ gbàgbà títí díẹ̀ come on. ó sọ rẹ́ǹtì ilé àwọn ìyá kan. mo ti ṣe àìsí náà tó bá wá that is fine tí ó bá dẹ̀ wá it's okay èmi ò fẹ́ wà bias mi fẹ́ wà bias. kò ní dá anybody lóhùn àǹtí Rónkẹ́ yìí náà wọ́n ṣe mistake ni pé ẹ kó lọ́dọ̀ àti Folúkẹ́ Dáramọ́lá that was the mistake it's like ẹ̀yin gan náà owó tí wọ́n ń dá fún yín yẹn. Mami. ló gbé ẹgùn pé mi ò fẹ́ gbogbo kíni àwọn fáǹsì mi ni mò ń gbégùn kè. yémi ò kí ń ṣe fáǹsì yín ni màmí aláṣàbí bàbá yín sọ̀rọ̀ WhatsApp mọ́ ẹ má bínú. àwọn àgbàlagbà ló kún bí. ok ma. nígbà yìí mo 40 máa sọ̀rọ̀ ẹ lọ ní quotation tó fẹ́ fi sí sọ̀rọ̀ ẹ lọ. ok ẹ má bínú màmí. so ká ní pé ẹ̀yin náà ẹ ti ṣe kí nígbà yẹn kẹ́ kó lọ́dọ̀ mi ìfẹ́ pé lójú kòkòrò pé kẹ́ kó lọ́dọ̀ àti Folúkẹ́ ń gbà yẹn ni ẹ ní débi tẹ́ ẹ dé yẹn ẹ ní dé ibi tẹ́ ẹ dé yẹn since that Folúkẹ́ ti settle everything téèyàn kan bá sọ fún yín pé ẹ lọ bá Àgbàlá ẹ lọ bá ọmọ màmá kan ti wà in charge o she has take up everything nídìí ká lọ bẹ̀rẹ̀ mọ́ ìwọ̀nba tó rọra ṣe fún wa yìí tàbá má lè jẹ irúmọ́rúwa yín tó lọ lọ́ọ̀kì sí ọ̀nà Ìbàdàn yẹn tó bá lókè sẹ́kọ̀ọ́ ó máa tètè rí yín àwọn èèyàn máa tètè sọ́pọ́tì yín ó máa tètè dìde tán fún yín tó àti fún bọ̀mọ́ láìka àti Adérónkẹ́ pé ẹ̀yin náà ti accept mistake yín pé ẹ ṣe mistake pé lísìsì ẹni tẹ lísìsì. ìyá kò sẹ́ni tí ò lè ṣe mistake. ẹ̀yin lè fìyà jẹ mọ́ sí ẹ̀yin lè fìyà jẹ màmá yẹn because ìgbà yẹn a lot of people náà dáwó fún màmá yẹn because she was popular wọn àdẹ fẹ́ kí kankan ṣe wọ́n. tó Daddy Sanko yẹ́n bàbá yẹn wọ́n ti ba ilẹ̀ jẹ́ kọjá pé kẹ́ máa ní kẹ́ máa ló ṣe ó ṣe eré kankan o. ó retí bàbá yẹn. ìgbà tó kọ́lé kó mú bòun ni òṣèlú bá kọ́lé ẹ̀ ní Èkó. Daddy Sanko ó retí bàbá Àgbàlá Jésù àyè àbí kí ló pe tó ṣe kò tó 1% burúkú tó ṣe
atrocity tó ṣe ti pọ̀ ju oore lọ èmi ò róore kankan kò sí sẹ́yìn kankan tó ti jáde pé wọ́n ṣoore. bàbá yẹn ò ṣoore bàbá yẹn ò ṣoore bàbá yẹn ò ṣoore kankan everything tó ṣe in his favour. kò ṣoore kankan. ok nǹkan tó máa ṣẹlẹ̀ ní sìn tó bá di ọjọ́ Monday ó dà pé ti bọ́ sí Monday Naija èmi máa take a step. Okay. Most especially ẹni tí spinal cord ẹ̀ kàn yẹn ó fún mi ẹni sùúrù. ẹ má bínú ṣé ká take ẹ up láti Àbújá ń bí. wọ́n ti donate ẹni tí spinal cord ẹ̀ ti kàn AKT take over yẹn. wọ́n ti donate fún ẹni tí spinal cord ẹ̀ kàn. ẹ jẹ́ ẹni sùúrù. Tanko lọ rẹ́sì jẹ́sọ̀ ẹ̀ kalẹ̀ má bínú. àwọn àti Adérónkẹ́ yìí ló kù ẹni tí spinal cord ẹ̀ ti kàn yẹn AKT settle gbogbo yẹn as a matter of fact ó ti sọ gbogbo owó everything. ó gbọ́dọ̀ tó yẹ kó sọ ni pé ó gbọ́dọ̀ gbé ìwé ilé ìyá àbèjì fún. ìwé yẹn ló gbọ́dọ̀. tí ìyá àbèjì yẹn ló kù báyìí. ok ó dà pé AKT settle ti yẹn. ó ti settle ní final call. ìwé ilé ìyá àbèjì là ń sọ sí right. bẹ́ẹ̀ni. ok now yẹn ló máa bí léèrè kò fẹ́ rí ìwé tó gbé fún Muyideen náà kò sí orúkọ Muyideen ló wà ń bẹ̀ olùsí jẹ́ kí Oríyọmí kó jáwọ́ nu kéèsì yẹn. ìwé ìyá àbèjì yẹn mo rò pé lóun ti gbé fún ìyá àbèjì ni ó ṣe fídíò. ok now ẹja take ọmọ wọn sọ ń sìn náà pé wọn sì gbéwèé fáwọn. ẹja take yẹn up then. ẹ̀yìn gangan ló kù jáwọ́ ìyá àbèjì ló kù. wọ́n ní wọ́n sọ fáwọn wípé òun mọ̀bí tó ń fi ìwé ilé wọn sí gbàtàn béèrè. bó o lè yàn ṣe ní mọ ibi tó fi wé ilé sí náà come on. bẹ̀tẹ̀ tó bá kò sí ìforúkọ wọn that guy is not a pastor whether you believe it or prophet no it is mama is a thief. Màámi ẹ má tún bá ìwọ kan. aláṣàbí àwọn kan comment wọ́n ní kẹ́ drop mi. mi ò rò pé Samko success wo show tó ṣe láàárọ̀ àná ẹ lọ wo show tí Àgbàlá gangan fúnra ẹ ṣe láàárọ̀ àná gbogbo allegation tí gẹ́ẹ̀ tó ní spinal injury yẹn gbogbo allegation tó fi kàn pátápátá kò sí kankan tó debunk ó tún yáwó lọ́wọ́ ọmọ yẹn. no ó ní pé ó sọ wípé gẹ̀yẹ́ gangan ló lóun fẹ́ fáwọn èèyàn lówó. máìka interject so ká lè understand. ẹjọ sis ẹjọ ó yáwó lọ́wọ́ ọmọ yẹn ó ní gẹ̀yẹ́ ló volunteer pé òun fẹ́ ẹni tó wà lórí sick bed ẹ gba donation fún donation yìí ò tí ì pé ó dẹ̀ tó wá ní oní ọmọ yẹn ló ń sọ pé òun fẹ́ dá iná òun fẹ́ fún àwọn ará church lóúnjẹ lẹ́yìn ìgbà yẹn ó tún ní kó ra epo sí mọ́tò táwọn ń gbé lọ sí hospital ẹ mọ̀ pé ó máa ń kó convoy lẹ́yìn ni táwọn boys yẹn máa ń tẹ̀lé ọmọ yẹn tún ra epo including Agbala Gabriel's car ọmọ yẹn ra epo sí lẹ́yìn yẹn ó tún ní kó ọmọ yẹn tún sanwó léèyàn mẹ́ta àwọn members ẹ̀ tó fẹ́ sanwó lé tó fẹ́ san house rent ó tún ní kó ọmọ yẹn tún sanwó owó ilé wọn after àgbà yẹn ló tún ṣe wàá rányàn lọ bá gẹ̀ yẹn wípé òun broke kí gẹ̀ yẹn kí wọ́n fún kán fi owó sínú envelope fún dádì. After that again Àgbàlá gangan fún ẹ̀ṣẹ̀ tó wá padà lọ bá gẹ̀ yẹn pé òun nídìí pé kó yóò òun lówó òun fẹ́ yáwó lọ́wọ́ ẹ̀ ó tún yá another 600,000 again from that money. Nínú 8,000 ṣẹ́rí ìgbà tí wọ́n ti ní kí mẹ́nu kúrò. 8 million ní donation tó gbà ó gba 6 million lọ́wọ́ ọmọ yẹn. ìgbà tí wọ́n ti ní kí mẹ́nu kúrò lọ́rọ̀ ọmọ yẹn pé AKT yanjú ẹ̀ ló jẹ́ mẹ́nu kúrò ń bẹ̀ because kíní ẹ̀ ó hot mi gan. ọ̀rọ̀ AKT gba donation fún ọmọ yẹn lórí platform ẹ̀. so now ọ̀rọ̀ ìyá àbèjì la máa nọ next. ó ní ó yẹ ká wádìí ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ẹni tó ní ọ̀rọ̀ ọmọ ìyá àbèjì tó wà lọ́dọ̀ ẹ̀ òun ló wà lórí òkú tí wọ́n bá wọn dé bẹ́ẹ̀ ni kí ló fẹ́ kó. kò sọ̀rọ̀ kan téèyàn lè wádìí lẹ́nu Àgbàlá mọ́ o. nǹkan tí mo sọ náà nìyẹn pé kó gbé owó ìwé ilẹ̀ yẹn kó gbé lẹ̀. Samko ẹ má bínú pa but mo fẹ́ sọ I have one thing to say which we don't understand. Sherry, anything that has to do with ministry Sherry ilẹ̀ yẹn compound document ló máa ní
compound document ló máa ní bí ilẹ̀ gbogbo ilẹ̀ bí ilẹ̀ missionary ni. ẹ wá gbọ́ kankan. ẹdọ́sà ṣe rí bó ṣe wà yẹn missionary ló níbẹ̀ yẹn mo ti sọ fún Sister Ronke láti ilẹ̀ mo ní wọn ò ní fún yín ní ilẹ̀ níbẹ̀ because even ní redeem tó bá ra bẹ̀ when you buy a house there it is not transferable. So if it's under ministry kò sí document kankan tó máa fún yín lé lórí ẹ wá lè gbé bẹ̀ for as long as you want to but you don't have any document you can't sell the land you can't do anything most times. That's true. No, not most time. Bó ṣe rí nìyẹn. So ìgbà tó fẹ́ kọ́lé yẹn tó wá sọ pé òun fẹ́ bá wọn ra lẹ̀ ìgbà ló yẹ kí màmá ti gba ìwé ilẹ̀ tó yẹ pé lóòótọ́ ni ìwé ilẹ̀ wà but right now is a 70% àbí 30% chance wípé ẹ máa gba document yẹn mo ti sọ fún Sister Ronke gbogbo nǹkan tí mo sọ fún Sister Ronke ń gbà yẹn gbogbo ẹ̀ náà ló ṣẹlẹ̀ mo sọ mo ní listen let me tell you something ẹ mójú yín kúrò ní ọ̀rọ̀ ilé yẹn that is I'm being very factual I might be sounding like the devil's advocate but I know what I'm talking about ẹ mójú yín kúrò ń bẹ̀ ẹ tí ì nílé Agbala Gabriel. nígbà tí wọ́n ra ilẹ̀ yẹn tí wọ́n mo sì rántí ìgbà yẹn torí kò sẹ́ni tí kò bí tí kíní yẹn kò sẹ́ni tí kíní yẹn ò tí kíní yẹn ò mú ibùgbọ̀n èmi gan mo dáwó ń gbà yẹn ìgbà tó ra ilẹ̀ yẹn ó náà ra ilẹ̀ 500 mọ́ ọjọ́ yẹn ó present ó kó òwe kan pé ìwé ilẹ̀ yìí ní tó pe Sister Ronke àti màmá tó dẹ̀ ìwé tó handle ìwé kan fún yín wíwá àgbà létà I don't know ṣé kò kó ìwé kan fún yín jọ tí wọ́n rà nítọ́ tí ẹ wà lórí ilẹ̀ yẹn tí wọ́n tó fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ilẹ̀ yẹn Sister Ronke. pé mo máa kọ́kọ́ fi ojú kan ìwé yẹn rí láyé online ni mo ti rí i nígbà tí wọ́n ń drag wa ń gbà yẹn tá a ti kó lọ sí Kòròdú later tí ó wá ń ṣe bí ẹni pé ó ń sunkún lórí ilẹ̀ pé ẹ wo ilé ló ti dé ní tẹ̀dí yìí o ìwé wọn lélẹ́yìí o orúkọ wọn ló wà níbẹ̀ orúkọ àǹtí Ronke àti màmá. ìyẹn làwa tẹ̀lé ńgbà yẹn ìyẹn làwa tẹ̀lé. ìyẹn ni mo rí bí mo ṣe rí mọ́ nìyẹn mi ò rí jù bẹ́ẹ̀ yẹn lọ. so wọn á lò fẹ́ fún yín. wọn ò yọ lójú mi rí mi ò rí one-on-one rí. but kí kíní tó kí wo sílẹ̀ kó tó bẹ̀rẹ̀ kí ọmọ tó ní spinal cord kó tó pé títí ẹ̀ pé ó já síta but ìgbà tí kíní ẹ̀ ti ń ṣẹlẹ̀ tẹ́tí pé ẹ̀ rí ìwé rẹ̀ nǹkan tó promise tó fún yín wọn ò ṣe ẹ sọ fún Sister kíní pé ṣé wọ́n sọ fún sister pé ìkọ́ bá ìlú ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ ti change o kó tó di pé ó dé lórí ẹ ṣe mo dúpẹ́ sá látìgbà tí dragging yẹn tó ti ṣẹlẹ̀ àárín èmi àtàtí Folúkẹ́ ò dán mọ́ tó mi ò lè bá wọn sọ̀rọ̀ mọ́ lẹ́yìn kí ẹ̀kọ̀ọ̀kan tí màmá bá pè wọ́n tí wọ́n bá rí wọn bá sọ̀rọ̀ ni mo máa ń dá sí i torí ṣe mọ̀ pé màmá ò tí ì lè sọ̀rọ̀ gẹ́rẹ́gẹ́. bẹ́ẹ̀ni so sickness màmá yẹn ń wọ́ títí nígbà tẹ́ débi oko yẹn. kò wọ́ọ̀sì báyìí o ọlọ́run ṣì ń gba gbogbo ògo báyìí o kò wọ́ọ̀sì báyìí o. because ọkọ tí mo tó gbogbo ìgbà tí wọ́n pé nǹkan tí mo tó observe ṣe rí àwọn owó tí à ń dá mo ti àti gbà pé àwa ni mága àwa là ń dá owó yẹn accepted but owó tá à ń dá yìí ṣe mọ̀ pé after the kiri tó bá ti show tó bá ṣe lẹ́yìn after kiri àwọn kan wọlé táwa ò mọ anything ní tó bá gbé fún wa la máa rí ṣe mo pé ibi tí mo rò pé bí a máa ti ń rí owó gbọgbọgbọ jù nìyẹn because àwọn kan kọ́ tó ń wọlé tó bá ń ṣe program yìí tó ṣe program yìí ó máa ta spirit ẹ̀ sí everybody but after program àwọn kan máa wọlé àkọ́gbọ́ pé kóun tó jí kóun tó sùn iye báyìí ti wọlé iye tó sọ fáwa ni àwa iṣẹ́ ní kò tó ṣe ni pé the cost tí a máa ṣe ń sìn pé bí ẹ ṣe máa gba ìwé ilé yín because nǹkan tó sọ fún gbogbo everybody pé ẹ̀yin lẹ́yìn ilé bẹ́ẹ̀ ṣe máa gba bí wọ́n ṣe máa gba ilé wọn property wọn. exactly ó ti announce ẹ gbogbo aládẹ ní rẹ́kọ̀dì yẹn lọ́wọ́. yes. mo bí ẹlẹ́rìí báwo ló ṣe lé àwọn ọmọ Suwe bèbè kò ní ilé bàbá wọn tó lóun kọ́ fún wọn. dáwọn ọ̀sán tó. okay.
ẹ má bínú sá o, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Nǹkan tó ní sí rèé, why you people are trying to push getting the document of that house? Please, let's help to make alternative arrangements fún màámi ìyá àbèjì lẹ́kọ̀ọ́. Ẹ jọ̀ọ́ ẹni tó bá ní ilé tí wọ́n lè kó lọ lẹ́kọ̀ọ́ tó wà nílùú òyìnbó tó ń lò. Márúwá tó ń rà fún ẹ lẹ́kọ̀ọ́ dà, Adérónkẹ́. Ó ti bàjẹ́ máa. Ó ti bàjẹ́. Sóhun ló gbé lọ Ìbàdàn. Òun ni mo fi kẹ́rù wá sí Ìbàdàn. Ó wá Márúwá láti kó wá. Ṣẹ́rí ó ra Márúwá fún Adérónkẹ́, Márúwá bàjẹ́, ìyẹn sí fọ́ọ̀tì. Òun kọ́ ló ra Márúwá fún mi o. Òun kọ́ ló ra Márúwá o. Ọ̀rẹ́ àǹtí Folúkẹ́ ló ra Márúwá fún mi o. Kò ra Márúwá. Bá ṣe máa ṣe ìwé ilẹ̀ tó máa fi dọ́wọ́ ṣẹ́rí, ó wà nínú ilẹ̀ wà lórí mínísírì o, kò wà lórí mínísírì o. Nǹkan tá a máa ṣe tí ilẹ̀ yẹn máa fi dé ọwọ́ ẹni tó nílẹ̀. Nítorí ilẹ̀ Adérónkẹ́ ìyá àbèjì nìkan, ilẹ̀ Muyideen afẹ́rẹ́ lórúkọ ẹ̀, ilẹ̀ Suebebe afẹ́rẹ́ orúkọ wọn, má sọ pé àwọn followers ẹ̀ ló dà orúkọ wọn. Ẹ wo àwọn méjì lèmi lè fight lé lórí, Adérónkẹ́ àti Suebebe. Ṣẹ́rí ti Muyideen yẹn yọ mí kúrò ńbẹ̀, ṣùgbọ́n lórí àwọn méjì yẹn I will fight for it. Ṣùgbọ́n lórí Muyideen ò ṣe kọ́kọ́ fún mi, I'm just saying it. Jẹ́jẹ́ ló ń tajẹ̀ tó fi lọ mú lẹ́gbẹ̀ẹ́ títì. Ṣé torí pé ó ti wá lọ mú yẹn ó wá jẹ̀bi pé ó lọ mú? Ṣẹ́rí àwọn méjì yẹn I will fight for them. Torí pé sọ pé bí ń pa òun kò sọ pé bẹ́gà ló ọjẹ́ ìlú gàtà. Muyideen náà sọ wípé gbogbo owó tó gbà fóun kò fóun ní 10 kọ́bọ̀. Ó dẹ̀ ní àkáǹtì Àgbàlá ni ó gba gbogbo donation yẹn sí. Àkáǹtì Àgbàlá ni gbogbo donation tí àwọn èèyàn dá fún Muyideen náà. Ẹ má bínú sá. Ó dà pé Samko ẹ fẹ́ believe pé bọ̀bọ̀ yìí nǹkan tó ti ṣe ti pọ̀, ó ti balẹ̀ jẹ́ gidi gan. Ó ti balẹ̀ jẹ́ gan. Tó bá fẹ́ percentage, ó yẹ kó sọ. Àwọn tó wà ní church yẹn ṣé kò lè help wọn ni? Ó ṣe láti lọ múyàn títì. Àwọn tó wà ní church ẹ̀ tẹ́bí pápọ̀. Ẹ kalẹ̀ mọ́mì. Samkabiki Samsko success ẹ bá tún bá ṣe porúkọ yín. Sister Folúkẹ́ yèyé Yínká gbogbo yín ni mo kí everybody lórí platform màmá. Ṣé rí Agbala Gabriel láti day one lèmi ti mọ̀ pé 419 to the call. Kì í ṣe pé mo ń support ẹ má get me not support ẹ. 419 to the call. Now ìgbà tó gbé àwọn pípù yìí wá látòrí ìyá àbèjì ọmọ aráyé le orúkọ wọn ló fi wá gbowó. Tó nísìnyí ó bá forúkọ èèyàn gbowó tó ló bá kọ́lé tó ṣe gbogbo ẹ̀ tó má dẹ̀ sọ wípé ilé ibi tó lọ gbé wọn sí pé inú gbó ni pé wọn wà okay because ìwọ fúnra ẹ̀ náà ó ti kó kúrò ní inú gbó ó ti kó lọ sí town. Now in as much tó yẹ pé orí public donation ló ti gbowó yìí provide ìwé ilé fún wọn because orúkọ wọn ló fi gba ló fi tábà tí Ìyábẹ̀jì tó kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn ó mọ tí n bá ní kí n calculate owó yẹn ó lé ní 50 million. Kò sígbà tágbàlá bá máa sọ̀rọ̀ tó bá lọ sọ́dọ̀ wọn ó máa gbé àkànnà bẹ́ẹ̀ síbẹ̀ ni owó dẹ̀ ń wọlé pàṣípàṣẹ. Èèyàn tó pèrè ní ìránṣẹ́ Ọlọ́run tó fi bẹ̀rù Ọlọ́run sí nǹkan tó ń ṣe now tó bá dẹ̀ ti lè gba ìwé ìyá ọmọ aráyé le kán gba ti gbogbo àwọn tó lóun kọ́lé fún láti. TikTok ní ká rí ìmúwò ẹ bóyá olùva olétì kankan ni wọn tó ń ṣe lọ́dọ̀ ẹ̀ ń bẹ̀ yẹn. Láti bàbá Suebebe láti gbogbo Muyideen gbogbo wọn yẹn orúkọ wọn ló fi wá gba donation kó bá wọn kó provide ìwé yẹn fún wọn. Ẹ máa bẹ́ tó lọ. Folúkẹ́ tẹ bá ti ń bọ̀ lókè mà ẹ change top tẹ wọ̀ yẹn àyà yín wà ń ta that's why ẹ ṣe. Ẹ wà TikTok kò kó. Sister Sansi ẹ kalẹ̀, Sister Joyce ẹ kalẹ̀ o. Ẹ má bínú ṣẹ́rí àwọn tí mò ń back up wọ́n pọ̀ app kì í ṣe Agbala Gabriel nìkan mò ń back up kì í ṣe Agbala Gabriel nìkan mò ń support nǹkan tèmi kàn sí tíyan bá ṣe dá ká sọ pé tí ò dá Agbala Gabriel ṣe ó ṣe tó burú jáì
mi sọ ti àwọn ẹ̀kọ́ sọ pé lóò pé bóyá mo wà backup no I'm not ó ṣe nǹkan tó dáa a máa parapọ̀ a máa sọ pé ó ṣe nǹkan tí ò dáa ni because ṣe àwọn èèyàn wà ìgbà mélòó ni wọ́n ti máa ní aláṣàbí ṣe nǹkan tí ò dáa but nínú àwọn nǹkan tí ò dáa tí wọ́n ní aláṣàbí ṣe á wà kó gbogbo nǹkan tí aláṣàbí ṣe pa àti pé eléyìí nǹkan eléyìí kọ́ ṣùgbọ́n nǹkan tí Gabriel ṣe ó burú jẹ́ I know support ẹ má rò pé bóyá mo support ẹ kàn rò pé bóyá mò ń support ẹ mo mọ nǹkan tí mò ń ṣe ṣùgbọ́n àwọn ìwé ilẹ̀ yẹn Agbala Gabriel láti lọ kó jáde kó change ẹ̀ sí orúkọ àwọn tó nílẹ̀ ṣẹ́ríkẹ́ máa sọ pé mínísírì ló ní gbogbo ilẹ̀ yẹn wọn lérí ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. a ti sọ pé ilé tí mo fẹ́ kọ́ yè mi ò kì í ṣe àwọn wọn ni o ọ̀tọ̀ láwọn wọn ni làwọn èèyàn ṣe ń dáwó. olùṣe ọmọ. torí kó sọ pé àwọn ló ní nǹkan táwọn èèyàn ṣe ń donate owó nìyẹn because reason táwọn èèyàn dẹ̀ believe pé owó táwọn ń dá yẹn ó ń kó fáwọn people yẹn and wọn mọ̀ pé àpò ẹ̀ ló ń jà fún yes àpò ẹ̀ òun ló ń jà fún. ẹ wo adúrú owó tó ń dá fún láyé yìí millions of naira. yes. owó kékeré kọ́ o owó kékeré kọ́ o. lórí ìyá àbèjì lórí sú èbèbè máa yẹn kò rí owó rárá á rí over 100 million. orí parí olódó náà ńkọ́. mi tẹ́ ẹ̀ tún lọ sí ibi ẹ̀ tí ẹ̀ wà láyé ó ìwà healthy. àwọn méjèèjì yẹn. ibi tẹ́mi tí ń fura àgbà tó bẹ̀rẹ̀ sí gbé gbogbo Nollywood wa tó ń gbé Nollywood wa ó wọ́ọ̀kì mathematics ẹ̀kọ́ tó wá sórí social media bàbá mọ̀dà fọ́ká ni tó yẹ yìí lóde ẹ̀ tí 1 and 3 years ago mo ní dẹ́ẹ̀dẹ́ mẹ́ra o mo get scope ẹ̀ yìnbó bú mi padà ń gbà yẹn máa farabalẹ̀ ṣiṣẹ́ tó máa gbà sí. àwọn tó tiẹ̀ mọ́ dáadáa wọ́n ní olè láti lè wá ní olè láti lè wá ní. ẹ bá mi gbèrò kẹ padà sókè. mo wà bí sá. woman tó jáde tó ní the same church làwọn jọ ń lọ wípé ìlú ló ń lù bẹ́ẹ̀ pé kò sí Holy Spirit kankan lára ẹ̀ pé òun ò mọ̀gbà tó sọ̀rọ̀ ẹ̀ di pásítọ̀ tó lóun gba ìpè kò gba ìpè kankan wípé àpò ẹ̀ ló pé kò kí ń ṣe pásítọ̀. Talking drama ni Agbala Gabriel from the beginning okay nǹkan tí ó jẹ́ kí gbogbo wa kọ̀ ká gbogbo nǹkan tí ó jẹ́ ká support ẹ̀ ń gbà yẹn ni pé tí èèyàn bá wà tó sọ pé lágbájá báyìí need the help kẹgbẹ́ wa aláṣàbí ẹdúró ẹ láṣà. ọba yẹ ká sọ̀rọ̀ mọ́ what's the way out kan ya ọmọláyé rẹ̀ ìlú wọ̀dà lánàá ọ̀rọ̀ samari o ti rí kéésì ìsìn náà. àní kó dá gbogbo property wọn padà níṣẹ́ mo ti sọ fún yín èmi ò wà mi ní wà bias gbogbo àwọn tó bá jẹ ní nǹkan kó dá gbogbo nǹkan wọn padà fún wọn èmi tẹ̀ ti stop àti máa help àwọn èèyàn sí I stop already èmi got broke ẹni ló máa help mi kó wá help mi èmi got ti broke báyìí mi ìgbowó lẹ̀ fún anybody mọ́ it's true mi ìgbowó lẹ̀ mọ́. màámi ẹ kalẹ̀ mo kí gbogbo lé dájú mo kí yín sà. ojú sáfù success ti là. ṣẹ́rí ẹ kalẹ̀ Zanzi ló sọ̀rọ̀ màámi ẹ kalẹ̀. àwọn èèyàn wa ló túbọ̀. ẹ jọ̀ọ́ ẹ má bínú mà ṣẹ́rí láti bẹ̀rẹ̀. àwọn èèyàn wa ló túbọ̀ encourage Agbala Gabriel nígbà t'Agbala Gabriel ẹjọ àǹtí nígbà t'Agbala Gabriel gbogbo activities ẹ tó ṣe ń gbáwọn èèyàn wá táwọn kan jáde èmi yìí mo wà lára àwọn tó jáde nígbà tí mo go against nǹkan tó ń ṣe because mo mọ̀ pé láti nǹkan tó ń ṣe láti dé wọn kò jẹ níhùn bọ́ọ̀lù ẹ máa ṣe sọ pé ẹ̀ ń ṣe NGO ẹ máa gbá àkáǹtì yín sílẹ̀ ṣebí nígbà tí sista Folúkẹ́ wà lórí show mọ́mì nísìn ọmọ ìyá àbèjì ọmọ aráyé le àǹtí Rónkẹ́ yìí sọ wípé àkáǹtì wọn náà dáwó sí ṣé mo pé tó bá yẹ pé sista Folúkẹ́ ń gbowó yẹn sí àkáǹtì ẹ̀ bọ́rọ̀ bá tún ṣe jáde nìyẹn tó máa tuntun sọ ó lè làwọn pípọ̀ ìfikíní yẹn jà ó lè. NGO has an entitlement on donation but this guy is not sincere gbogbo ẹ̀ lójú òpó lé kéèyàn sọ pé adúrú owó tó ń dá fún yàrá aráyé lè ní o ti lùzì owó o ti lùzì ilé ẹ wá kó 200,000 naira fún
bẹ́ẹ̀ni láti bí ọdún mẹ́ta. okay for example sister Joyce. ṣẹ́rí ìgbà tí Kasinati tó gbé ọ̀rọ̀ kínní èmi gan mo lọ bá Kasinati mú láti pe Kasinati lórí fóònù pé Kasinati drop it pé iṣẹ́ kan náà lẹ́jọ́ ń ṣe because wọ́n máa attack ẹ pé bóyá òun jealous Agbala Gabriel ni I said it ní ìsinmi gbogbo ẹ ṣẹ̀ṣẹ̀ wá ń yọjú ní nǹkan tí Kasinati sọ fún mi gbà yẹn pé ok bàbá báyìí ni o you know kọ́ máa kí ó ní kí n má jẹ́ kí àwọn èèyàn fi búrẹ́dì kò mí lọ́mọ ọbẹ̀ jẹ. ẹ ní owó láti fi help àwọn ìyá àbèjì ẹ máa dá sí para account yẹn fún Olúkẹ́ Dáramọ́lá ibi tó parí iṣẹ́ àwọn ìyá àbèjì sí torí ẹ má gbà fún ọmọ ìyá àbèjì torí mi ò fẹ́ ọ̀fẹ́ dádúró owó tó nígbà ta ló ẹ mute Joyce mute ọ̀kìn sọ ẹ kalẹ̀. Adesi yẹn ṣó wà okay ṣá are you okay do you really know me please behave yourself. ibi òun ka kọ́mẹ̀ntì. ẹ fa àwọn pípẹ́ yẹn sílẹ̀. tí o bá fẹ́ ṣe mi kíka comment yẹn ti pọ̀ jù don't attack me like that because you don't know me if you know me you will never gbogbo èèyàn lèmi máa ń support I'm not you know. So kì í ṣe pé bóyá mo ń gbowó padà mi gbowó padà lórí ẹnì kankan wọn tí mo bá donate fún Samko success ẹ fi wọn lẹ ẹ má bọ́ dára yín ẹ fi wọn lẹ. moderator to take care ẹ má rè. now tí a fẹ́ sọ ní ìlú pé whosoever number one Adé o ní láti bẹ Folúkẹ́ gbogbo ìwà betrayal tẹ́ ṣe fún because she tried she got you a shop. She pay for your rent. Bẹ́ẹ̀ni ma. Ó ti gbogbo wọ́n ra mọ́rú wá ní ìké ẹ̀. You need to apologize. Bẹ́ẹ̀ni. Òun náà la máa hand over donation fún. Okay ma. Ebi òun gbogbo olówó mi lákàntì kankan lẹ̀. We will go through because you don't know how to manage money. You don't know how to manage money. Greediness ló gbé yín dé Ìbàdàn, ojú yín dẹ̀ ti tó báyìí. Ẹ̀yin nìkan wá ń dá gbénú igbó bí ọ̀bọ. Ẹ̀rẹ́ ni kí yín pé ẹ kú ìjókòó. Ẹ̀yin olólùfẹ́ ẹ wo a ò ní rí jù báyìí lọ ó bá tún ṣe ń lọ báyìí a máa bù yín gbọ́ lọ́lọ́kan òjọ̀kan ó dàbọ̀.